mami. Yes, sir. Ẹ jọ̀ọ́ sà, single mother ni mí. Yes ma. Mo ti kúrò níbẹ̀ yẹn, mo ti pé ó máa pọ́dún mẹ́ta ní June. Tó mú mi kúrò níbẹ̀ ni wípé ọkọ mi fẹ́ fi èmi àtàwọn ọmọ mi ṣògùn owó. June kílẹ̀ kúrò ńbẹ̀ mà. Year 2023 ni mo kúrò níbẹ̀. Déètì wo ló bọ́ sí? Ẹ̀ pé birthday month mi nù. June 12 ó ti ẹ̀ dá báwọn kì í ṣe June 24th níjọ́ birthday tèmi nìyẹn. Mo ń gbọ́ yín mà. Àtìgbà yẹn tá a ti wá lọ, àwọn fámìlì ṣáà ní pé kó máa ṣe ẹ̀tọ́ ẹ̀. Mo béèrè kò dáhùn. Later after a year wọ́n wá ní dandan kó máa ṣètò ẹ̀. Ó wá ní ìgbà tí bá wá béèrè owó tó ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin kò ní send. Bọ́jọ́ tó wá kọ́kọ́ send owó, tó bá ti wá send owó yẹn ló di tí n bá ti sùn. Àwa ti ya owó tí mo gbà lọ́wọ́ kí wá ṣe owó yẹn lójú oorun. Àmọ́ wá ní mi lè ṣiṣẹ́ o, bùkátà ẹ ni o, responsibility ẹ ni, a bá bẹ̀rẹ̀ sí ní nara wa lójú oorun. Kíní yẹn mo ti wá gbowó lọ́wọ́ ẹ̀ ní ẹlẹ́ẹ̀kejì náà, the same thing. Ẹlẹ́ẹ̀kẹta tí mo gbowó lọ́wọ́ ẹ̀ nígbà tí mo máa jí short mi mọ̀ pé mo lè jí sáyé gan gbogbo ara mi. Àbí ìgbà tó yẹ pé kí ni mo wá bá mi jà nínú ilé mi. Gbogbo ara mi kìkì àpá ìtọ́ ya mí nìkan náà gbogbo ara. Nígbà tí mo wá lọ sọ́dọ̀ àwọn òbí mi tí mo lọ complain náà ni, kí ló ṣe mí báyìí? Mo wá ṣàlàyé fún wọn, náà bá ní ó dà. Ipò ọ̀pọ̀ àṣà lò. Tó bá ṣe wí mi ni mo béèrè tí mo béèrè tó ẹ̀ fẹ́ máa ràn kó tó lè fún un. Wá sí ilé ìgbà tí mo ti ń béèrè tí mò ń rí gbogbo sáà yẹn. Á wò bóyá tí mi ì bá bẹ̀rẹ̀ lóṣù tó tẹ̀lé, bóyá ó máa fún mi. Tí ò bá ti wá fún mi ní owó bí a month, 2 months, 3 months, tí nǹkan kan ṣẹlẹ̀, á mọ̀ pé ó ń lo owó yẹn lóòótọ́ ni. Pé ó tún gba ọ̀nà míì fún irúfẹ́ ṣògùn owó ni. So lẹ́yìn ìgbà yẹn mi wá béèrè owó kankan mọ́ lọ́wọ́ ẹ̀. Kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ sí mi mọ́. Mo ṣe wà okay nìyẹn. Wọ́n ní nǹkan tó ń ṣẹlẹ̀. Kí wá la fẹ́ ṣe báyìí? Ṣé ìwọ nìkan ló wà máa gbé bùkátà yìí ni? Mo ní ẹ̀mí mi ni problem kọ́lọ́run kó ṣàánú kó save ẹ̀mí mi. Tó bá ti jẹ́ pé à ń gbowó lọ́wọ́ ẹ̀, máa ní pé kí n wá máa fi ṣe iṣẹ́ fún òun lójú oorun tí ó máa lù mí wípé mi ò lè gbowó yẹn lọ lọ́fẹ̀ẹ́. Ó bẹ́tà kí n má béèrè owó mọ́ lọ́wọ́ ẹ̀ pé Ọlọ́run ó máa pèsè tí a fi tọ́jú àwọn ọmọ. So nísìnyí báyìí kò béèrè àwọn ọmọ láti ọdún yẹn. Nígbà tó wá di ọdún yìí, ó wá bẹ̀rẹ̀ sí ní pé first born mi tó ní gbogbo àwọn ọmọ mi. So first born mi yẹn tó wá ń pè, ó wá ń bá mi sọ̀rọ̀. Mo wá sọ fún ọmọ yẹn pé àyà mi ń já o, ṣe é pé torí experience ká ti ní ní ọwọ́ ẹ̀, ká ti gbowó lọ́wọ́ ẹ̀ léra bí ẹ̀mẹ́ta. Pẹ̀lú experience tí mo ti ní yẹn pé a ti gba nǹkan lọ́wọ́ ẹ̀, ó ń bá mi ìdẹ̀ní fẹ́ kó jẹ́ pé a lo gbogbo ọgbọ́n láti lọ mú ọmọ yẹn láti lọ fi ṣe òògùn owó yẹn torí mi rò pé ó ti dẹ̀yìn lẹ́yìn ẹ̀. Nítorí ilé tí a jọ kọ́, ilé tá a kọ́ tó ṣe òògùn yẹn sí tó rí kinní yẹn mọ́, ó padà ta ilé yẹn ni kò lè gbé bẹ̀ nítorí pàwọ́ gan sákù ilé yẹn kò rí accomplish tó fẹ́ ṣe, kò ń gan ilé yẹn tó fi lọ relocate sí ògbé ládùúgbò yẹn mọ́. Mo wá ń sọ fún ọmọ yẹn sì pé wo tọ́wọ́ ẹni bàbá ìdá bàbá mi ní kí ìpè bàbá yín o. Mi ìdẹ̀ ni kó má ní access sí yín. Mo ní ṣùgbọ́n experience tá a bá kúrò ń bẹ̀ pẹ̀lú tó fi ṣẹlẹ̀ sí mi lẹ́nu ìgbà tá a kúrò ń bẹ̀ tẹ́yìn náà dẹ̀ rí. Lóhun ló ń jẹ́ káyà mi já. Ọlọ́run má jẹ́ kí n lọ fojú sunkún ọmọ pé n tá a sá fún ó má tún padà ṣẹlẹ̀ sí wa. Ó wá pe ọmọ yẹn ní last month lójú mi. Ó wá ní ṣé mọ́mì ẹ̀ ò sí ńbẹ̀. Ọmọ mi sọ pé yẹn kó fi sí speaker, ó ní mọ́mì òun ò sí ńbẹ̀. Ó ní ṣé iṣẹ́ teacher ni tí ìyá yín sì ṣe ni ọmọ nìyẹn. Ó ní àwọn àbúrò ẹ̀ school wo ni wọ́n ń lọ. Ọmọ ní òun ò mọ̀ pé but pé ṣe school tí ìyá wọn ti ń teach. Ó ní school tí àwọn ti ń teach ọmọ yẹn ní òun ò mọ̀. Ó ṣe wá ní mọ̀ kíní kan. Ọmọ ṣàkíyà òun ò mọ̀ kankan bẹ́ẹ̀ yẹn. Ó ṣàlóhun máa pe ọmọ yẹn lé. Ilé àná ló wọ́n wá sọ fún mi pé pé ó ti tún pé òun tó lóun máa send owó tó òun máa ṣe kíní kan tó mú wá ní tó bá yẹ pé ẹni tó ní nǹkan ṣe ni ṣé bóun ló bí yín kì í ṣe wípé mi ò ní kó má gain access sí yín ó kúkú ní gbogbo account number mi lọ́wọ́. Kí lẹ fẹ́ lórí ètò yìí? Kí lẹ fẹ́ mọ́ mi? Nǹkan tí mo fẹ́ ni pé kẹ́ advice mi pé kí ni mo lè ṣe. Nípa kíni mà? Lórí explanation tí mo ṣe sọ pé bó ṣe fẹ́ get rich sí àwọn ọmọ tó ti ṣẹlẹ̀ sí mi bá mi pè láti jẹ́ káwọn ọmọ súnmọ́. Hello ma. Lórí hello sir. Màá bèrè gbólóhùn kan. Gbólóhùn yẹn náà dẹ̀ ni pé area wo gangan
ni area of interest yín tẹ́ fẹ́ kí n sọ̀rọ̀ lọ báyìí? Kí ni ìbéèrè yín ní ṣókí? Ìbéèrè mi ni wípé kí ni ẹjọ́ tẹ advice mi kí lẹ fẹ́ kí n ṣe lórí issue pé ó ń súnmọ́ àwọn ọmọ pẹ̀lú experience tí mo ti ní pẹ̀lú ẹ̀. Ẹ ṣé ẹ gbọ́ òótọ́ ọ̀rọ̀ mà? Ṣé ẹ rí ìlú tá a wà, ìlú wa ó tún dáa jù báyìí lọ. System wa tún máa ṣiṣẹ́ jù báyìí lọ nílùú yìí. Ẹ̀yin lẹ ní custody àwọn ọmọ, àbí? Bàbá wọn gbọ́dọ̀ ní access sí wọn. Kì í ṣe ẹ̀yin nìkan lẹ dá àwọn ọmọ yẹn bí. Ṣùgbọ́n à ń ṣe nílùú yìí, ọ̀pọ̀lọpọ̀ wa mú jẹ òfin koro ojú sí ìwà ẹ̀ṣẹ̀ ni. Bàbá wọn gbọ́dọ̀ ní access sí àwọn ọmọ yẹn. Ẹ̀yin lè mọrú nọ́mbà ọkọ tẹ́ ẹ mú tí láàárọ̀ ọjọ́ ayé, ẹ má bínú o. Ẹ bí ọmọ mélòó fún wọn mà? Hello? Mẹ́ta. Ọlọ́run á wò wọ́n. Kí ni èjì àkọ́kọ́? 15. Èmi ò gbọ́ yín dáadáa, kú bí tẹ́ wà yẹn mà. Ọ̀rọ̀ gidi lè ní bá mi sọ lórí ẹ̀rọ. 16. Ìkejì ńkọ́? 15. 13. Ìkẹta ńkọ́ mà? Ẹ kú bí tẹ́ wà yẹn, please. Ẹ kúrò ńbẹ̀. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta yóò kì í ṣọmọdé mọ́, ṣé ẹ ti gbọ́ mà? Bóyá kẹ́ máa police wọn káàkiri ó bẹ́tà bẹ́ẹ̀ nígbà tí wọ́n rí nọ́mbà ọkọ tẹ́ ẹ mú ti yín, a lè tú àárín yẹn lọ títí. Ṣùgbọ́n tèmi mọ̀ ni pé bàbá ọmọ gbọ́dọ̀ ní access sí àwọn ọmọ ẹ̀. Ṣé ẹ̀ ń gbọ́ mi mà? Ẹ̀yin lẹ wá mọ̀nà tẹ́ ẹ gbà, àbí tẹ́ fi máa protect àwọn ọmọ yín, bóyá ó mọ school wọn ni o, tẹ́ sọ fún teacher wọn pé ẹ jọ̀ọ́ o, ẹ má jẹ́ kí bàbá wọn mú wọn lọ o. Bóyá ó mọ ilé yín ni. Ẹ̀yin lẹ́ṣà mọ̀nà tẹ́ máa gbà tó jẹ́ wípé kò ní access sí wọn débi pé a sọ pé òun fẹ́ máa mú wọn lọ. Ṣùgbọ́n pé kò ní access sáwọn ọmọ ẹ̀, ó wrong, kò lè lọ bẹ́ẹ̀, ó wrong bẹ́ẹ̀ mà. Ṣé ẹ̀ ń gbọ́ mi mà? Ẹ̀yin ní kẹ́ ẹ mú ṣòkòtò yín kẹ́ ẹ san kó le. Tó bá fẹ́ rà àwọn ọmọ ẹ̀, ẹ̀yin náà dúró báyìí kó rà àwọn ọmọ ẹ̀. Ó fẹ́ wá sí school àwọn ọmọ ẹ̀. Tọ́ ọmọ bá tẹ̀ wá sí school bí tí ẹ̀yin ti ń tìchín ti yín, ẹ sọ fáwọn teacher tó wà mẹ́jọ, bàbá wọn lè wá, ẹ má jẹ́ kó mú wọn lọ o. Ṣé àlàyé mi ti yé yín mà? Ó yé mi. Ìtẹ́ ẹ lè ṣe nìyẹn. Ṣùgbọ́n pé kò ní rí àwọn ọmọ ẹ̀, ara wọn ọmọ ẹ̀ o, ara wọn ọmọ ẹ̀ o. Sọ̀rọ̀ mi ti yé yín? Ẹ lò tó how many years nínú marriage yẹn? 15 years ńbẹ̀. 50 good years lẹ lò nínú marriage. Bẹ́ẹ̀ni. Lẹ́yìn ọdún kelo wá ló sọ pé òun fẹ́ ṣoògùn owó. Ṣó pè yín kalẹ̀ pé òun fẹ́ ṣoògùn owó ni mà? Kalẹ̀ pé òun fẹ́ ṣoògùn owó. Ṣùgbọ́n kíní ìyẹn wò lára àwọn ọmọ mi. Alákòbí mi. Kí lẹ wí? Tí ìyẹn wò lára àwọn ọmọ, kọ́ọ̀dù wò lára alákọ̀bí. Kí náà dánwò? Àgbọ̀yìn dáadáa. Hello. Báwo lẹ ṣe mọ̀ pé ọkọ yín fẹ́ ṣoògùn owó gan? In the first place, báwo lẹ ṣe? Ní ọjọ́ yẹn, ó bẹ̀rẹ̀ pé nẹ́tíwọ̀kì ò dá mi tẹ̀ wọ̀nyẹn.